Once again, Koiki Media bringing the work of justice. Today is um, today is 14 of July. A wà ní ìlú Ìjẹ̀bú Òde, ilé bàbá wa Síkírù Àwùjalẹ̀ tìjẹ̀bú, níbi tí wọ́n ti fẹ́ ṣe ètò ìsìnkú wọn. A wà nílé wọn ní Ìgbẹ̀bà. Gẹ́gẹ́ bá ti mú rìpọ́ọ̀tù wá fún yín ní àárọ̀, gbogbo bó ṣe ń lọ ẹ ti rí. Nísìnyí a fẹ́ lọ live on the road. K1 Ọ̀ṣà wọ́n ti wà around, tí ó jẹ́ olórí ọmọọba gbogbo ilẹ̀ Ìjẹ̀bú. Wọ́n ti wà around, àwọn tó wà orí ètò báyìí. Àwọn Ọ̀túnba Gbénga Daniel. Wọ́n ti gbá ti ìparí. CP
من بين أيديهم سدا ومن خلفهم سدا وهم لا يبصرون
Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Ní báyìí, ẹ ti rí bó ṣe ń lọ. Àwọn Koiki Media bringing the world closer to your doorstep. A wà nílùú Ìjẹ̀bú Òde, ilé ọba wa Kábíyèsí Àwùjalẹ̀. Ibẹ̀ láti report live and direct tí ẹ ti gbọ́ ẹ bá wa máa ṣe ẹ̀. Nǹkan ẹ̀ ti àwọn ọ̀pá àṣẹ lọ́balọ́ba káàkiri Ìjẹ̀bú òun ni wọ́n gbé wá síbi ayẹyẹ Kábíyèsí Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú. Ètò tí ń lọ báyìí nínú ọgbà ilé Kábíyèsí Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú. Ibẹ̀ la tún mú wá fún yín bó ṣe ń lọ báyìí. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. A wà nílé Kábíyèsí Àwùjalẹ̀ nílùú Ìjẹ̀bú Òde. Ibẹ̀ la wà. Ibẹ̀ ni a wà tí a ti ń mú bóyá ń lọ wá fún yín ní ibẹ̀. Ọlọ́run bá kó bá wa sí àtẹ̀yìn.
Ilé kábíyèsí Àwùjalẹ̀ Adétọ̀run náà la wà. Ibẹ̀ náà ni a ti mú bó ṣe ń lọ wá fún yín níbẹ̀ kẹ́ máa wò wá lé. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Àwọn gbogbo àgbáyé wá sẹ́nu ọ̀nà yín. Ẹ máa wo bó ṣe ń lọ ní ìlú Ìjẹ̀bú Òde ní ilé bàbá wa kábíyèsí Àwùjalẹ̀ níbi tí wọ́n ti fẹ́ ṣe ayẹyẹ ìkẹyìn wọn. Òun là ń mú wá fún yín nílé yín bẹ́ẹ̀. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Àwọn ọ̀pá àṣẹ ọba lóríṣiríṣi òun ni wọ́n nílẹ̀ yìí. Àwọn aṣojú àwọn ọba ilẹ̀ Yorùbá tó kù, Ìjẹ̀bú tó kù, àwọn ni wọ́n gbé ọ̀pá àṣẹ tán fi ń gúnlẹ̀ níbẹ̀. Ẹ ti rí bí ọ̀pá àṣẹ bó ṣe pọ̀ lọ janturu. Ẹ wo Alhaji Wasiu Ayinde olórí ọmọọba Ìjẹ̀bú. Àwọn ni àwọn olùgbọ́ lọ́nà. Ẹ bá máa like, ẹ bá máa share. Àwọn ẹlẹ́ṣin wọ́n ti dé. Ẹṣin kan jó. Ẹ ti rí ẹṣin kan gbọ́dù. Wọ́n ti
ẹ̀sìn kan jó. Ẹ̀sìn jó. Ẹ̀rọ ẹ̀sìn. Ẹ̀rọ ẹ̀sìn bí ẹ̀sìn ṣe ń jó. Ẹ̀rí pé ẹ̀sìn kan ò gbẹ́yìn, ẹ̀sìn kan jó, ẹ̀sìn kan tọ́jú. Ẹ̀rọ ẹ̀sìn kan jó wọ̀ gbẹ́yìn.
àwọn ẹgbẹ́ ẹlẹ́ṣin gan wọ́n wá ṣe ayẹyẹ kẹ́yìn fún ọba Síkírù Àwùjalẹ̀ Ayétàn. Ṣáwọ̀lẹ̀ Ṣáwọ̀lẹ̀ ẹjọ́ wo lọ́dún tọ̀ yìí? Èmi gẹ́gẹ́ tọ́ náà. Ní àlùalá nìkan wà lọ́wọ́ mi ní òkèèrè. Ìrọ̀rùn gbé ilé kan. Alhaji Ada.
Koiki Media bringing the world closer to your doorstep. Bó ṣe ń lọ ní ààfin bàbá kábíyèsí Àwùjalẹ̀, bẹ́ẹ̀ la fi ń tó wa létí. Yeah. Bó ṣe ń lọ ńbẹ̀, òun la fi ń yé wa. Ẹ máa tún máa wo gbogbo ẹ̀ ní kedere ńsìn. Bó ṣe ń lọ ní ọ̀tún àtòsì ní ibẹ̀, gbogbo ẹ̀ ẹ máa máa wò fúnra yín. Ẹ fún wa ní ìṣẹ́jú péréte, ẹ máa wo bó ṣe ń lọ nílé lóko lájò nísìn. A sì rí bó ṣe ń lọ ní ààfin kábíyèsí Aláyélúwà Àwùjalẹ̀ tí wọ́n wàjà. Ẹ ṣé Sunday Asaolu. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Bó ṣe ń lọ ní kábíyèsí Àwùjalẹ̀.
Wọ́n làwọn ti ń gbé kábíyèsí ọba Awùjalẹ̀ bọ̀. Wọ́n gbé kábíyèsí ọba Awùjalẹ̀ bọ̀. Wọ́n ti ń gbé kábíyèsí ọba Awùjalẹ̀ bọ̀.
This side. Ó tí o ṣáfà aṣáájú àdé lálẹ́ sí. This side, them are fine. Everybody move. Ọ̀ṣínbàjò Sanwó-Olú lèmi rí o. Ọ̀ṣínbàjò
Lagos State Governor Babajide Sanwo-Olu àti Professor Yemi Osinbajo. Ọ̀túnba Gbénga Daniel, former governor of the state, senator representing ológun ẹgbẹ́ wa. Ẹ̀rọ ológun bóyá dúró wámúwámú. No, but they're doing it outside. They're praying for me outside. They're not going to pray inside. I'm like, no, I left. And they don't read the whole confusion.
Àwọn èèyàn kankan náà èrò tẹ̀sí pọ̀. Wọ́n sì ń sọ fún yín sí bí àwọn ọmọ kábíyèsí bá yẹn ń pààyàn fáwọn sójà. So excuse me.
Buga. Ibẹ̀ làwọn boys wà mí. Kábíyèsí ni Yàrá rẹ̀. Mo jí fóònù rẹ̀, ó yẹ já fóònù rẹ̀ gbà ó. Àti bàbá Fúlàní. Koiki Media bringing the world closer to your doorstep. Ṣẹ́yìn ọmọ Yorùbá ṣé ń rílẹ̀ ṣé ń rí ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá báyìí pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn location 419 ní ilẹ̀ Yorùbá tí wọ́n gbà kí ìṣẹ̀ṣe gbé òkú ọba mọ́ tó jẹ́ Islam ló fi ń gbé ọba. Ṣé ń rílẹ̀ báyìí?
Oh, lábẹ́ oní ojú o. Mo ní bẹ̀rù máa. Ó yẹ lọ. Ìjọba ti lọ. Báwo ló tó ní? Ẹ tètè lọ gòkè. Ọmọ bá kó ọmọ bá tó ní wèrè. Àyè tẹ̀lé mọ́tò lẹ́yìn. Ọmọ bá tó ní wèrè. Ẹ ló ṣe ti wọlé. Ó lọ máa lè fi tó wà lọ́wọ́ mi. Àkáàrí ni. I'm a media person. Koiki Media, Koiki Media, Koiki Media. Nada, não, vai gòkè. Nada. Nada. Hello. Lẹ́mọ̀ lọ́wọ́ sókè. Àwọn bíbí ìkọlà fẹ́ yàn. Tó máa sùn yẹn. Wọ́n ti ṣe fúnra wọn. Wọ́n ti ṣe fúnra wọn sílẹ̀. Àwọn èèyàn wọ̀ wọ̀ tó ga o. Ẹ mọ ọdún tó máa ti ṣe é ló ti pẹ́. Àwọn ti pàṣẹ kílẹ̀ ní ọ̀rọ̀ àfẹ́. Ìdarí. Tẹ́lẹ̀ ló dáa. Wọ́n gbọ́dọ̀ bẹ́ẹ̀. Ibi táwọn wò náà kan tí wọ́n ṣe gbọ́dọ̀ ibẹ̀ ni wọ́n fẹ́ sin bàbá Àwùjalẹ̀ sí.
Sanwó Lagos State Governor Professor Yemi Osinbajo. Just move back. Move back. Move back. Hey, I'm not going to coming the other way. Once again, Koiki Media bringing the world closer to doorstep. A wà ní ìlú Ìjẹ̀bú Òde ní àdúgbò Ìgbàgbà ní ilé kábíyèsí Àwùjalẹ̀ tó wàjà. Ibẹ̀ la ti ń mú bó ṣe ń lọ káàkiri wá fún yín. Ẹ máa gbọ́ bó ṣe ń lọ káàkiri nínú ọgbà ilé Àwùjalẹ̀. Níbi ìsìnkú, wọ́n ti ń kírun, wọ́n máa kírun sí wọn lára láìpẹ́. Kírun.
Yeah, it's for my Ọ̀túnba Gbẹ́ngà Yami Professor Yami Ọ̀ṣínbàjò ọba Ìgbé Sanwó-Olú. Àwọn ológun dúró wá ti òkú ọba Síkírù Adétọ̀nà.
Okay, now that is, I'll leave it alone. Yeah, gba fóònù rẹ̀. Sorry. Express.
Particularly the women.
A wà níbi ìsìnkú kábíyèsí ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ tí gbogbo ìlú Ìjẹ̀bú tí Akílẹ̀ gbogbo Ìjẹ̀bú ni àwọn èèyàn wà létòlétò tí èrò yẹn pọ̀ níbẹ̀. Ìsìnkú náà báyìí nílé mú wá. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Yeah, bó ṣe ń lọ nínú ibẹ̀ náà la fi ń kó yọ.
Wípé bàbá Mufti fún gbogbo ilẹ̀ Yorùbá Ẹdó and Delta. Bàbá wa Ìmáàmù Ẹ̀pẹ́ àti bàbá wa náà bí bàbá wa chairman fún gbogbo Ìjẹ̀bú rọ́bìtà Ìjẹ̀bú. Bàbá wa Dr. Bàbá wa Dr. Báyí láti Ìbàdàn tí wọ́n wá ṣojú bàbá wa Chief Imam of Ìbàdàn àti gbogbo àwọn leads of imams and alpha delegates láti Ọ̀yọ́ state àti bàbá wa Básùnú àti ẹ̀yìn náà á lò dára fún gbogbo ìpínlẹ̀ Ògùn ọmọ Yasọ̀tà àti ẹ̀yìn wa lè sáà fún gbogbo ilẹ̀ Yorùbá Ẹdó Delta ọmọ Imam àṣẹ àbùgbẹ́yìn ẹ̀yà lórí fún àti bàbá wa ìgbésà fún gbogbo ìpínlẹ̀ Ògùn bàbá wa Òtútù àti ẹ̀yìn náà. Bàbá wa ìmọ̀ọ̀mù láti ìpínlẹ̀, bàbá wa ìmọ̀ọ̀mù láti ìlísọ̀ àti. Àní lè mú wá jù báyìí lọ fún yín láti iléeṣẹ́ Koiki Media. Once again, Koiki Media bring the world closer to your doorstep. Ìlú Ìjẹ̀bú-Òde náà láyé wà ní ilé kábíyèsí Àwùjalẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkẹyìn fún kábíyèsí inú ọgbà ilé wọn náà láyé wà ní Ìbẹ̀bà ní Ìjẹ̀bú-Òde.